إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. وإن يريدوا أن يخدعوك فإن حسبك الله هو الذي أيدك بنصره وبالمؤمنين وألف بين قلوبهم لا أمكن ما بالأرض جميعا ما ألفت بين قلوبهم ولكن الله ألف بينهم إنه عزيز حكيم. يا أيها النبي حسبك الله ومن اتبعك من المؤمنين إنه من سليمان وإنه بسم الله الرحمن الرحيم. صدق الله العظيم. شهدت إذا أدعو باسمك سيدي محمد عبد الله إذني وسندي وأخذت أسري بالأمين ميسر توسل بالمعبود أيضا بنصيبي يسكن صلاة الفاتحة بالأنوار ذكر الله يذكرها وصائرها كل دعاء خير أنا بمحمد وآله وأصحابه وأنتم أبدي طيب الدين أمتي أسي على طيب الدين عليه تمامي عليه بسيطي عليه سكتي عليه كنوزي عليه نحسبي عليه معركتي عرفتي وعبد المال أولي وبيت الله يسير عودي أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اللهم صل على سيدنا محمد الفاتح
لما أغلق والعاتب لما سبق الناصر العاقب بالحق والعادي إلى صراطك المستقيم وعلى آله حق قدره ومقدار العظيم. آمين. هادية مني إليك يا رسول الله صلى الله عليه وسلم. أكي الله أكبر. أي النبي ومحمد صلى الله عليه وسلم. عليكم يا الله وتعالى كما شيء عامد التجاني رضي الله تعالى عنه. مولانا شيء الحاج إبراهيم النياس رضي الله تعالى عنه. شيخ أبو بكر الصديق المسكين بالله صاحب الإدراك رضي الله تعالى عنه. وبابا وصاحب ولاية الكبرى فضيلة الشيخ آدم عبد الله اليالوري تغمده الله برحمته آمين. بابا مرحوم مفتي الكبير فضيلة الشيخ كمال الدين الحدث رحمة الله عليه. ọlọ́run wọlé àwọn bàbá tí a dárúkọ tá a tọrọ fún tí wọ́n ti wáyé wọ́n sì dáadáa ń bẹ̀ wọ́n sì padà sọ́dọ̀ ọlọ́run pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọlọ́run mọ́sá wọlé àwọn àlùbáríkà wọn gbàdúrà wa. Àmín. mo kí bàbá wa ìmáàmù àgbà fadilatul imam Sheikh Saifullahi olówó lílí bàbá wa ìmáàmù ìlú Ìkòròdú lápapọ̀ ọba tó dá yín dáadáa tó fi àánú ẹ̀ bá yín lò ó sì wọ ẹ̀ ní fẹ́ sí ó wá fi wà dáadáa lọ́wọ́ fi ṣẹ̀ṣọ́ yín. Afọlọ́lọ́run bẹ ọlọ́run àfààní ẹ̀bẹ̀ ọlọ́mọ ti mú ipò ń bẹ̀rẹ̀. Májà tètè mọ iyín àbárúkọlá níbi wa Muhammad. Sallallahu alaihi wasallam. Mo rí tiwọn kí aṣojú bàbá wa ọba láti orílẹ̀-èdè ọkùnrin ọlọ́run ní àríyí pẹ́ o. Wọ́n á kí kábíyèsí wa. Ọba Ìjàkadì Abdulsami oní Adébọ̀wá ọ̀fùngbùgbù a fi àánú ọlọ́run bí ọlọ́run fún ara rẹ̀ ọlọ́run wọlé pé kó tó di pé ọdún ìpọ̀ ọba yìí ọ̀jọ̀gbọ́n ní ẹgbẹ́ ẹni tí bá kàwé wọ́n mọ̀ pé wọ́n ní onímọ̀ ẹ̀dá àwọn méjì kan bẹ láàrin wọn tó yẹ pé tí wọ́n tún yàtọ̀ ẹni bá jẹ́ lọ́ọ̀yà ọ̀ríjìnà onímọ̀ tó ló yẹ ṣeré dà kò sí rí fẹ́ o. Abẹ́ni tó bá di dọ́kítọ̀. Ọ̀ríjìnà onímọ̀ ni wọ́n èé ṣeré dà. Sọ̀kọ́lọ́ nípa ẹ̀dínkù bá odidi ipò kan ní kò tọ́lọ̀ fún yín nínú mà lọ́ọ̀yà ni. Kí ẹ sì ṣe lọ́ọ̀yà ẹ̀rọ mi sí ẹ̀kí tọ́pọ̀lọ́ ń bẹ́ẹ̀ dáadáa. Ọba tó wá bá ìlú náà tó wá tó fi dá yín lọ́lá. Kì í sábà tí ìbá pé nǹkan mi bá wọ̀. Kì í sábà rí kí ọbọ̀ kún kékeré. Kì í sábà. Kò yẹ ṣe tí máa ń ṣẹlẹ̀ lọ́pọ̀lọpọ̀ gbà. Àfi tó bá ṣe àgbérí lọ́nà méjì. Ó wò pé mi náà ti lówó kì í sáyé rẹ̀ wá fowó ra túláàsì. Àpèrè yẹn máa ń hún wọn gbà mí. Owó ló fi rà á. Àbódébẹ̀ tán kò wá mọ́ ara ẹ̀ mọ́jọ́ máa ṣe bí ẹni pé ọba lòun ti ju gbogbo nǹkan lọ. Yóò wá pàdé àwọn ẹ̀jẹ̀ padà sọ fún pé àáfàá bàbá wa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́.
ẹnu tí ẹ tún sábà lè tí bàbá ṣe lálẹ́ yìí náà kọ́wọ́ jáde lóru kí ni wá. tẹ́ ẹ bá pẹ́ ni tẹ́bi ẹ ti sọ̀kalẹ̀ fọlọ́run yẹn yán ẹ ti sọ̀kalẹ̀ fọlọ́run yẹn yán pé bọ́kàn wà láyé yìí ni o ìránṣẹ́ ọlọ́run ni mo jẹ́ lọ́jọ́ lè rọrùn pé ọba àdúgbò wá ní wọ́n máa ṣàìsùn ọlọ́run mọ́sà ọlọ́run tí ẹ sọ̀kalẹ̀ fún tẹ̀sí tẹ́ríba fún náà ọlọ́run mọ́sà nàró yín àmín máa yín léjì báyìí lọ àmín bàṣírí àmín ọkùnrin gbogbo ẹ̀mí àtàláfíà tọ́nà àtà àmín bẹ́ẹ̀ ni àwọn ti lọ wá gùn tó àtàláfíà àrísì kíta ó fi darí ẹ̀ ọlọ́run yóò pọ̀ ju gbogbo ẹ̀mí àtàláfíà àmín ọlọ́run níbi wà Muhammad sallallahu alaihi wasallam kọ́lá àwọn ènìyàn ọlọ́run àmín gbogbo dúkìá ọlọ́run mójútó àmín ọmọ ni aya ni àwọn tẹ́ ń jáde ẹni ọlọ́run sábà mójútó àmín olórí náà ọlọ́run fún ní gbẹ̀yìn àtàláfíà àmín ọlọ́run níbi wà Muhammad sallallahu alaihi wasallam fáwa ìyá ní ọlọ́run sábà ọlọ́run bá gbàdúrà àmín ọlọ́run níbi wà Muhammad sallallahu alaihi wasallam wẹ́ẹ́ fi ọlọ́run bí kíbi tí ó ń kálukú ti wá kò sí àti ti jìnnà gbogbo ẹ̀yin jama àmání lápapọ̀ àwọn ọlọ́run ni ó kó wájọ ọlọ́run má fi bínú ẹ̀ tú wa ká àmín láti ibi tá a ti bẹ̀rẹ̀ ló ń kà ẹyọ kan méjì mẹ́ta tọ́lọ́run fi ní ó débi tó dé ọlọ́run má jù ú dúró síbẹ̀ àmín ó lé wa kó ń kọ́ má jù wá kó àmín má ṣe léyìí ní àṣemá àmín wọ́n ṣe lọ́ọ̀ká tó kù tíwálé fún ṣe àtàwọn náà tá a fi dágbére àmín bí a tún ṣàì máa yẹ lẹ́yìn rẹ̀ àmín pẹ̀lú àlàáfíà ara àmín àti ìdùnnú gbogbo ìgbà. àmín jama lakum lóbìnrin salamu alayhi alaykum wa rahmatulahi wa barakatuhu. wa alaikumus salam wa rahmatullahi wa barakatuh. wa qul alhamdulillahi wa salamun ala ibadihi alladhina astafa. Allahu khayrun amma yushrikun. وكل حمد لله وسلام على عباده الذين اصطفى الله خير عما يشركون ربنا أوصيني أن اذكرني متك الذي أنعمت علي وعلى والدي وأني أعمل صالحا ترضاه وأدخلني برحمتك في عبادك الصالحين. ربي أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأدخلني برحمتك في عبادك الصالحين. وقالوا الحمد لله الذي أذهبنا الحسنة إن ربنا لغفور شكور. وقالوا الحمد لله الذي أذهب عنا الحسنة إن ربنا لغفور شكور. وقل ربي أدعني مريالا صديقي ورجني مخرجا عن صديقهم واجعل لي من لدنك سلطانا نصيرا. وقل ربي أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا. بنعمة ربي بنعمة ربي لا بما كسبت يدي ولا بترافي إنني متشكر ولا بترافي إنني متشكر.
lẹ́dá máa dá fọ́nà wọn ọba bọ̀dá máa ṣe kẹhàdẹ́m ẹ̀dẹ́ Allahu ta'ala ni bàbá ní àmà dúpẹ́ ni a kì í yọ̀ ọpẹ́ ni múmi-ní máa ń dá ọpẹ́ làwọn ẹ̀rọ máa ń dá torí agbára ẹ̀dá pọ̀ sa nǹkan jọ lẹ́yìn agbára ọlọ́run agbára ẹ̀dọ́ kó nǹkan kan jọ ọlọ́run ló lè kó jọ ọlọ́run ọba tí ọba fagbára rẹ̀ tó kó jọ ni tí àwa rí ọdún kà lérí ẹ̀ pàápàá jùlọ ọdún tí ò kéré nítorí bí wọn bá wà Al-Qur'an nítorí Al-Qur'an fi ń jẹ́ ìwé tọ́kẹnu tí sì fi ń jẹ́ mérekù ńláńlá kò sí tọ́ wádìí rẹ̀ tó rí nítorí ọba ti nínú Al-Qur'an kò sí nǹkan náà ní. فرتنا بالكتاب من شيء. tó bá Al-Qur'an ọ wà rí pé mẹ́wàá ó ní mínísọ́rọ̀ ọ̀hún nínú nǹkan. tọ́ba Al-Qur'an àìmọ̀ iye ọ̀nà ọlọ́run ti sọ̀rọ̀ mẹ́wàá ní Al-Qur'an ó ní wal-fajr. wal-fajr wa layalin ashir wa layalin ashir. ọ̀rẹ́ pé inú ìbúra ọlọ́run lọ kì í bọ̀. Abizakumullah. ó ní wal-fajr wa layalin ashir. mẹ́wàá òru mẹ́wàá ní oṣù rẹ̀ Hijjah. ọlọ́run ó fi lẹ̀ bẹ́ẹ̀ yí pé òru yìí náà nínú òru tí mo fi búra lọ́wọ́ níjà pé òǹkà mẹ́wàá nì ó ní í ṣe pẹ̀lú ọlọ́run ọba bẹ́ẹ̀ ni tọ́ba lọ bá kára àgbàtọ́ lọ́n fẹ́ sọ̀rọ̀ háìkì ọlọ́run wá ń sọ̀rọ̀ yí pé tẹ́fẹ́ wà ní Mákà ọwọ́ afẹ́ sọ àwẹ̀ tí ó máa jẹ́ àwẹ̀ tí ń jẹ́ àwẹ̀ tánà àbáwẹ̀ tí ń dípò nǹkan ọwọ́ aṣọ yí pé. Salasatun fil hajji wa sab'atun idha raja'tum tilka asharatun kamila. Ọ̀rí bẹ́ẹ̀ máa làmú mínì. Abisakumullah. Ibò ní ti ń bá bọ̀. Wa idha amintum faman tamatta bil umrati ila al-hajji faman istaysara min al-hadi. فمن لم يجد فصيام 3 أيام بالحج و7 إذا رجعتم تلك عشرة كاملة. تلك عشرة كاملة. òǹkà mẹ́wàá ni ọlọ́run ò fi ṣeré nítorí tó ọba ti bá a débi mẹ́wàá. ó rí i pé ẹnu tí sẹ̀rẹ̀ àtàmù sọ fún wa ó lè yàn mẹ́ta má bí lọ́rọ̀ ẹ̀sìn. ìsàlẹ̀ àmà àròjù. bàbá lọ́bẹ̀ náà ta àmọ́ mo fẹ́ lọ ní pé ọmọ kékeré àsọ̀bíyù. ó ní má bí lọ́rọ̀ ẹ̀sìn wàlìjù náà ẹni tí làákàyè rẹ̀ yẹ àtẹni tó sùn. ẹni ọmọ tó kéré kẹ́ẹ̀mà bí lọ́rọ̀ ẹ̀sìn ó dìgbà tó bá bàlágà. ẹni làákàyè rẹ̀ yẹ ẹ̀kẹ́ tó lè bí lọ́rọ̀ ẹ̀sìn ó dìgbà tí ilé ẹ bá pé padà. ẹni tí ń sùn lọ́wọ́ kẹ́lẹ́ máa bá a sọ̀rọ̀ ẹ̀sìn abẹ́ máa bá a sọ̀rọ̀ sẹ̀ríà ó dìgbà tí ọba jí mẹ́tẹ̀ẹ̀ta àwọn àìsàn ni. bí orin tí Sùlẹ̀mánù kọ ìran àìsàn kan mẹ́tẹ̀ẹ̀ta ọmọ kékeré àìsàn ni. ẹni tí làákàyè rẹ̀ yẹ̀ díẹ̀ àìsàn ni èyí tí sùn tí èyí àìsàn ni mẹ́ta bá papọ̀ síyàn lára ọ̀wà àfilẹ̀ ọmọ kékeré ìmọ̀ afẹ́ ló ń bẹ̀ ni pé ibi sẹ́rí àti bẹ̀rẹ̀ fọmọ kékeré ọdún méje ni. وهم أبناء سبع مروا أبناءكم بالصلاة وهم أبناء سبع. ọjọ́ bá ti ń bọ́ ọmọ ọdún méje ẹ máa pa wọ́n láṣẹ kí wọ́n máa kírun torí pé súnmọ́ mẹ́wàá bọ̀. واضربوا عليهن بالعشر. ọjọ́ bá ti wá lọ́dún mẹ́wàá. واضربوا عليهن بالعشر. èyí tẹ̀ ń pa aláṣẹ tí ọ̀pọ̀ bẹ̀rẹ̀ àti tó bá ti lọ mẹ́wàá ní ẹ̀nà kọ́ mọ̀ pé pàtàkì nítorí ó ti débi tó gbọdọ̀ dáyé mọ̀ ó ti bẹ̀rẹ̀ ayé látọdún mẹ́wàá ni pé wáṣàbù àtún wàtálàṣà tún. وصيام 3 بالحج و7 إذا رجعتم تلك عشرة كاملة.
أريد أن أوكيك ابنتي هاتين لا تجرني ثمانية هجتي بيني أتممت بيني أتممت عشرا فمني عندك بيني أتممت عشرا فمني عندك. Nígbà Musa náà lọ sọ́dọ̀ Ṣùháìbà, Ànábì Ṣùháìbà alayhi salatu wa salam tí wọ́n ń ṣòwò láti gbé ọ tẹ̀lé mi ọ sì mí ọba dáwọn àgùntàn mi kí ni wọ́n wí fún un. إني أريد أن أوكيك ابنتي هاتين ابنتي هاتين. Ọ̀kan fún náà àwọn ọmọ mi wọ Musa Ṣùháìbù ní sọ bẹ́ẹ̀ fún Musa pé fìkan fún náà àwọn ọmọ mi yìí pẹ̀lú májẹ̀mú pé. على أن تجرني ثمانية هجج. Látara pé ọba mi ṣiṣẹ́ ọba mi ṣòwò fọ́dún mẹ́jọ. فإن أتممت عشرا فمن عندك. Ọba lè fọ méjì kún tó kọ́kọ́ mẹ́wàá. Fàmílì díkà ó ti mọ̀ pé mẹ́wàá ọ̀hún náà ni ó fìdí ọ̀rọ̀ múlẹ̀. Òǹkà mẹ́wàá èzè òǹkà kékeré iṣẹ́ bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀. Láàrin mẹ́wàá ọmọ ṣubú ọmọ dìde ọmọ ṣubú ọmọ dìde tó bá bá di mẹ́wàá ó gbọ́dọ̀ fẹsẹ̀ nílẹ̀. Láti mọ kí ni tó fẹ́ ṣe fàyè tó bá dàbẹ́ ọpẹ́ èèyàn wá dá lọ́jọ́ àfọ̀jọ̀gbọ́n olórin máa sọ pé من جاوز النعمة لم بالشكر لم يخشى على النعمة مقتلها. الشكر بالنعمة الكفر بالنعمة يدعو إلى زوالها والشكر أبقى لها زوالها والشكر أبقى لها. لئن شكرتم لأزيدنكم مقالة الله التي قالها الكفر بالنعمة يدعو إلى زوالها والشكر أبقى لها. ọpẹ́ gbogbo nǹkan tí ọpẹ́ bá ti dé bẹ́ẹ̀ ìjò dídí ni èyí tọ́pẹ́ bá kò ń bẹ́ àdàbọ̀ ọpẹ́ Ọlọ́run ni àáfi márèjì nǹkan ọpẹ́ Ọlọ́run là á fi dì nǹkan mọ́lẹ̀ ọpẹ́ tá a mọ̀ wá dá kì í sọ ọpẹ́ ẹnu nìkan alhamdulillah alhamdulillah ìran ọpẹ́ kan ni àwọn àrùn ọpẹ́ pọ̀ ọ̀nà tó lè gbàdúgbò fọ́nà ọba pọ̀ tọ́ báwo ló ṣe ń rìn bọ̀ báwo ló ṣe ń darí ẹ̀ tọ́nà fi bọ̀ ọba débi tọ́ba dé ọ̀wà ronú láti sàwọn àlékún kankan pẹ̀lú Ọlọ́run ọba láàrin ọ pẹ̀lú Ọlọ́run láàrin ọ pẹ̀lú ẹ̀dọ̀ Ọlọ́run látara pé ọpẹ́ pàtàkì ayọ̀ ọpẹ́ ọ̀pọ̀ ní Al-Qur'an tọ́nà ń fẹ́ ká máa nílé ọpẹ́ ìgbà tọ́nà sọ pé ìtẹ̀ òdù. نعمة الله لا تحصوها إن الله لغفور رحيم. لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد. لمن أراد أن يذكر وأراد شكورا. Gbogbo àyà yìí ń tọ́kọ ọpẹ́ fún wa ní. تعدوا نعمة الله لا تحصوها. Ẹ bá lè fẹ́ ṣòkà ṣòkà ìdẹ̀rẹ̀ ìní Ọlọ́run tí mo ṣe lè yí lérí látòṣúwa bẹ́ẹ̀ lẹ fẹ́ ṣe ìdẹ̀rẹ̀ Ọlọ́run yìí ṣe hàn kan ìdẹ̀rẹ̀ Ọlọ́run ọba kan lómi ìdẹ̀rẹ̀ Ọlọ́run ọba kan látẹ́gùn ìdẹ̀rẹ̀ Ọlọ́run ọba kan ní ẹ̀fárómẹ́ǹtì ìdẹ̀rẹ̀ Ọlọ́run ọba kan lówó ìdẹ̀rẹ̀ Ọlọ́run ọba kan ló jẹ ìdẹ̀rẹ̀ Ọlọ́run ọba kan làlàáfíà Ọlọ́run ní tẹ́ bá lẹ fẹ́ ṣòkà ìdẹ̀rẹ̀ mi tí mo ṣe lè yí lérí látòṣúwa. báwo lẹ fẹ́ ṣòkà ìdẹ̀rẹ̀ mi ẹ̀ lè rí sí i. Inna Allaha lagafurur rahim. Kò wá sí téèyàn lè fi ṣẹ̀san ìdẹ̀rọ̀ Ọlọ́run fọ́lọ́run ọpẹ́ ni. Bọ́lá ń bá gbọ́nà kan ṣàánú rẹ̀ wá jẹ́ kó pé ó dùn jẹ́ pé ó jà nítorí ẹ̀dá gbọ́dọ̀ ṣọ́ra látòrí Ọlọ́run kó má di kèfèrí. Bọ́lá bá ń sọre fún tó ọ̀bá ti mọ oore tó ọ̀fà lóore tó rẹ̀ Ọlọ́run bá gbọ́ mọ́ ọ lọ́wọ́ ó di kèfèrí. Tí ẹ bá ti kèfèrí ó ti di kó máa dínkù.
bá mi lọ sínú Surat Ibrahim ọkọ̀mọ̀lá mọ́mìn lọ sí Surat Sumur ayà kejì látara kọ́lọ̀ ń wọ̀nù wa pé ẹ sọ́ra kẹ́ ẹ má lọ dìde fèrí tẹ́mi ọlọ́run bá sọ̀rọ̀ fún yín ẹdó orí mà ẹ mọ orí ẹgbẹ́ amú ẹ̀fọ́pẹ́ dùn ẹjẹ́ kọ́ pé ọjà Al-Qur'ani sọ pé. in takfuru fa inna Allaha ganiyyun ankum. ọlọ́run takfiru mo bá ṣe gbogbo ẹ̀ fún iná àtẹ bá wá lẹ́ẹ̀mọ́. fa inna Allaha ganiyyun ankum. ọlọ́run mo rọrọ̀ kọjá yín o. fa inna Allaha ganiyyun ankum. ọlọ́run mo rọrọ̀ kọjá yín. wala yarda li ibadil kufra. aláàánú gbogbo nǹkan ní ìyọnu sí mi sì gbà lọ́wọ́ ẹrú mi àdẹ́rù tó bá ṣe kèfèrí tí mo ṣe lóore tí ò mú oore èmi ọlọ́run kò ní yọnu sí i èsì ní tẹ́wọ́ gbà lẹ́rú. wa in tashkuru yardahu lakum. in tashkuru yardahu lakum. aláàánú tẹ bá dúpẹ́ yọnu sí yín àmọ́ tẹ bá ká ìmọ̀ràn èmi yọnu sí yín. wala taziru waziratun wizra ukhra. ọ̀tá tó tónu bẹ́ẹ̀ ni ọ̀sán níyàrí ìkan. thumma ila rabbikum marji'ukum fayunabbi'ukum bima kuntum ta'malun. gbogbo tí a bá ṣe ọ̀dà mi lẹ́ padà sí ìtura fún yín ní ìròṣẹ́ tẹ́ ẹ bá ṣe. innahu alimun bisati sudur. innahu alimun bisati sudur. ẹlẹ́mi ọlọ́run bá ní mo mọ kọ̀ọ̀kọ̀ ẹrú ètò ìbẹ́ni kọ̀ọ̀kọ̀ ìbẹ́ni báyà yín ìbẹ́ni ọlọ́run bá ní mo mọ̀. kẹ́rọ̀ wá sórí fẹ́dà kó má dúpẹ́ kí ní fà. gbogbo ẹni a bá sórí fún tí ò dúpẹ́ tí ò rí nàró orí ọlọ́run kó farabalẹ̀ sórí ọlọ́run kí ní fà àwọn afá ní fà bínú ni. pé ẹ̀dá ọgbọ́dọ̀ ṣọ́ra níbi ìbínú ọlọ́run. látara gbogbo tó bá ti fún ọ lórí má fojú kéré ẹ̀ fánù kí ọlọ́run tó bá fún ọ má sì máa wo tọ́lọ̀ bá fún ọ máa wò pé kí a lè léyìí nínú tó fẹ́ lò ní ìsìlẹ̀ nìkan ní òfin rárá. ẹnìkan ní òfin rárá ngbọ wọn fẹ́ dájọ́ ọ̀rọ̀ kan náà Musa alayhi salatu wa salam ní ya Musa inni astafaytuka ala nasi bi risalati wa bi kalami fakhudh ma ataytuka wa kun minash shakirin. Ya Musa inni astafaytuka ala nasi bi risalati. mo fún ọ ní ìwé mo fún ọ ní àtọ́ra kọ́ ọ máa fi sọ̀rọ̀. wa bi kalami. Wọ́n tún wá fún ọ láwọn ọ̀rọ̀. Fakhudh ma ataytuka minash shakirin. Ọ̀rọ̀ ni mo bá máa dúpẹ́. Fakhudh ma ataytuka. Ètò mo fún ọ ni kò gbá mu má jẹ́ kí ètò mo fún ọ wọ́n bọ́. Mo wá fọpẹ́ máa dúpẹ́ fún mi ọlọ́run lórí ẹ̀tọ́ rẹ̀ nìkan ni mi ò fún. Bọ́lá ń bá wá sọ̀rọ̀ fún ẹ̀ tí ọba ti dúpẹ́ ìbínú ní bí wọ́n bá mi lọ sí Suratu Ibrahim. Gbogbo ẹni ọlọ́run bá sọ̀rọ̀ fún àyà bíi 28 tọ́lá bá sọ̀rọ̀ fẹ́rù tó ọba ti dúpẹ́ yóò wá fàbínú ọlọ́run ọba. Alam tara ila alladhina badalu ni'matallahi kufran wa hallu qawmahum daral bawar. Alam tara. ọlọ́run ní alam tara orí ni àbó orí. Ila alladhina badalu ni'matallahi kufran. Ìlẹ̀lẹ̀dínà. Badalu ni'matallahi kufran. Àwọn tó jẹ́ pé ìdẹ̀ra tó lọ sí fún wọn, wọ́n sì sọ ọ́ di àìdá fọ́lọ́run. Wọ́n sọ ọ́ di àìdá mọ́ra lọ pé dáadáa lọ́wọ́ ti fi àwọn àfìgèfè gbẹ̀yìn. Ebe ọtí dáadáa àwọn sí wọn tó ń respect lọ́dọ̀ wọn lọ pẹ́. وَهَلُّوا قَوْمَهُ دَارَ الْبَوَارِ جَهَنَّمَ يَصْلَوْنَهَا. Dáadáa ni tó ní ọlọ́run ọba tí mo ti sí wọn mo wá retí wọ́n dúpẹ́ fẹ́mi ọlọ́run mo dúpẹ́ fún mi àìwá ṣe dá fọpẹ́jà fẹ́mi ọlọ́run ọba ìjọ wọn fọpẹ́jà fẹ́mi ọlọ́run ọba ibi tó ẹ̀ wọ́n líbi sí ní abá dúpẹ́ kí n yọnu sí wọn wọ́n dọ̀ máa dìgbẹ́ náà àmọ́ ń gbà wọn ò dúpẹ́ wọn wá dọ̀ máa ná.
ní Ìsìlámù fi ń sọ fún wa pé gbogbo tó lọ́n bá ti fún ọ lórí máa o torí ń ta dá mẹ́ta ń jó orí ọwọ́ ẹ̀dá bá bọ́ lẹ̀dá àmọ́ ìyí ẹ̀ ẹ̀dá kò ní fà lórí tí máa ń bẹ lọ́wọ́ ẹ̀dá máa wò náà pé kí á lè lé ní ìkànnì èyí tó ti gbé fún ọ̀hún náà ní sí ìkànnì tó bá wá fàgbẹ̀ tó pàtàkì ẹ̀ á fi kún fún ọ bí ó sì fi kún fún ọ méjì tó ti wà mú kọ́ mọ́ bàjẹ́ arí kọ́ mọ́ bàjẹ́ lókùn tó máa sá níyàtọ̀ fi ń bẹ ni wọ́n fi pé yàtọ̀ wá fún wa láàrin àwọn méjì olórí ẹ̀sìn tó rọrí ọlọ́run tó mọ̀ọ́re àtẹ̀yí tí ń pèrè ẹ̀ lólórí tó mọ̀ wá mọ ọlọ́run ìsítẹ̀ tó fi mọ ọlọ́run òun àdìgèfèrè wọ́n wá náà mélòó náà méjì ọ̀kan jọba Ànábì Sulaiman alayhi salatu wa salam ọ̀kan jólówó òun ni Kárúnà wá wo bá méjèèjì ṣe wá darí ọ̀rọ̀ látara àkẹ́ ọlọ́run Ànábì Sulaiman kókó bá mi ọ̀dọ̀ Kárúnà náà قارون كان من قوم موسى فبغى عليهم وآتيناه من الكنوز ما إن مفاتيحه لتنوء بالعصبة أولي القوة إذ قال له قومه لا تفرح إن الله لا يحب الفرحين وابتغ فيما آتاك الله الدار الآخرة ولا تنس نصيبك من الدنيا وأحسن كما أحسن الله إليك ولا تبغ الفساد في الأرض إن الله لا يحب المفسدين. قارون كان من قوم موسى فبغى عليهم. Kárúnà àdámọ́ tọ́lọ̀ ta ìdámọ́ mi ẹ̀ gẹ́gẹ́ bí lọ́tọ̀dọ̀ Ọlọ́run láti rí bẹ́ẹ̀ Ọlọ́run nínú ní sánú làyà tí bá ọ̀rọ̀ ọ̀fẹ́ ìgbọ̀nrí amazon sagina tó bá ti rí rẹ̀ lábọ̀rọ̀ ó lè jọ́rọ̀ ọmọ ó lè jọ́rọ̀ owó ó lè jọ́rọ̀ agbára Ọlọ́run yóò gbọ́ ìgbọ̀nrí tó bá ti rẹ̀ lábọ̀rọ̀ Kárúnà yóò ní kankan olùsírí nínú ìjọ Musa lọ́bẹ̀ lọ́run fún tó fi dolówó ọba dolówó tán Ọlọ́run ọba gbàgá فبغى عليهم وآتيناه من الكنوز ما إن مفاتيحه لتنوء بالعصبة أولي القوة. Ọlọ́run wá fẹ́ràn yìí Kárúnà nínú dáadáa Ọlọ́run wá nù kódà béèyàn ọjọ́ rẹ̀ oníròyìn láàbọ̀ dédé bó ṣe rí Ọlọ́run sọ. Ọlọ́run wá fẹ́ sọ̀rọ̀ Kárúnà pé وآتيناه من الكنوز jámù kánsùlù وآتيناه من الكنوز. Ọlọ́run mọ̀ kẹ́ Ọlọ́run gbàǹkọ̀ bì kẹ́ nítorí tí ẹ̀hún ti kó olówó nìkan ó ti hàn pé tí ń darí ó ti kọjú owó bí ṣe ń darí owó ń darí góòlù ń darí dámáìdì ń darí gbogbo nǹkan kùnúùsù lọ́lọ́ pé Ọlọ́run ní àfún. ما إن مفاتيحه لتنوء بالعصبة أولي القوة. Ibi tá a fún lówó dé tán lágbára dé kọ́kọ́rọ́ séèfù ẹ̀ àwọn jàǹkèèyàn ni wọ́n ń gbé kọ́kọ́rọ́ nìkan kọ́kọ́rọ́ tó fi séèfù ní gbowó sí. إذ قال له قومه لا تفرح. Owó ìtiwá pọ̀ ọlá ìtiwá pọ̀ ìwọ̀n ń múrara nínú owó ìmúrara nínú òkè yọmọ wá yọ ọkọ̀ wá dúpẹ́ mọ́ ní wọ́n ń tayọ àlọ́lọ́wọ́ wa àwọn ìjọba máa sọ pé látẹ̀mọ́ ọ̀gbọ́dọ̀ yọ. Inna Allah la yuhibbul farihin. Kárúnà sọ̀ra ọlọ́wọ́ fẹ́ràn aláyọ̀pọ̀ra bí mo ṣe ń yọ̀ yìí. Wabtaghi fima ataka Allahu daral Èyí tí akhirah. ọba dé àfọ̀bọ̀ ìfẹ́ máa yàyọ̀pọ̀ra inú tọ́lọ́run bá fún ọ̀yọ́ ọba sì fi wọ́ọ̀run. Wala tansa nasibaka minad dunya. Àwọn ọ̀dà gbogbo ẹ̀ta kọ́lọ́wọ́ ọba èyí tó jẹ́ pin rẹ̀ láyé náà kọ́ wa ń bẹ̀. Wahsin kama ahsana Allahu Ṣé ilayka. báwo ọba ló ṣe dáadáa fún ọwọ́ náà rọ́jú ọba ṣe dáadáa fún ọba padà bó ṣe dáadáa. Wala tabghil fasada fil ardi. Wọ́n wá sí wáàsí fún Kárúnà má balẹ̀ jẹ́ òtítẹ́ máa balẹ̀ ọlọ́run ọba jẹ́. Inna Allaha yuhibbul
المفسدين. Ọlọ́run kò sì nífẹ̀ẹ́ sí gbogbo ẹni tí máa ń balẹ̀ jẹ́. قال إنما أوتيته على علم عندي. Nígbà Kárúnà ọ̀dáhùn. إنما أوتيته على علم عندي. Ọlọ́run ọba olófún olówó. Ìmọ̀ àwọn olówó fi kó yọ. Máa òhù tí tú. إنما أوتيته على علم عندي. Ìgbà tó fún mi lájẹ́ ìdólówó, èmi mo nímà tí mo mọ bí a ṣe sọ tọrọ di kọ́bọ̀ di sílé. Ìmọ̀ mi tọ́lọ̀ ń fún mi obìnrin ẹ má ti wá sí pé ọlọ́run bá kan ló kó kan jọ fún mi o. Làákàyè tí mo ní lọ́jọ́ ń kó jọ. أولم يعلم Wọ́n ní Kárúnà wàá mọ̀. أن الله قد أهلك من قبله من القرون. Àwọn kan náà ti ní ìlú lọ síwájú ẹ̀kọ́ tó dé tọ́lọ̀ ń sì pa gbogbo wọn rẹ́. من هو أشد منه قوة وأكثر جمعا. Aṣáájú nínú okùn wọ́tà láwọn tí wọ́n lágbára tí wọ́n fọ́ọ̀mù ju Kárúnà lọ. Àkìsàmù jáàmù àwọn sì kó nǹkan jọ ju Kárúnà lọ láyé. ولا يسأل عن ذنوبهم المجرمون. Ọlọ́run pa àwọn ọ̀rẹ́ tí ò sẹ́ni tó lè béèrè. Pé kí ló dé tó ṣe báyìí fún wọn. Aláìní mo lè rìn dín ẹ̀ làwọn àni mo fẹ́ lò. Gbọ́dọ̀ tó wọ́n sọ ẹ́sítẹ́ẹ̀dì tó ti dúpẹ́. إنما أوتيته على علم عندي. Èyí tó yẹ kó fowó pẹ́ ránṣọ́ tó náà bá ohun gèfèrí lólò. Tọ́pẹ́s làwọn onímọ̀ wa ń sọ pé káwá wà Nábì Suleiman alayhi salatu wa salam tọ́lọ̀ wá kó ọlá jọ fún oko òre jọ fún ọwọ́ akọ́rọ̀ jọ fún èyí tọ́lọ̀ ń kójọ fún Kárúnà yìí ìka díẹ̀ ni. Àmọ́ Suleiman ọlọ́run fúnra ẹ̀ lóró yìí bó ti sọ ní Kárúnà tí ò di ọwọ́ agbẹ́ta Nábì Suleiman náà wà lórí jíjẹ́ owó bí mo ti ṣe fún. ولقد آتينا داود وسليمان علما. Ọlọ́run ní Nábì Suleiman ìta rẹ̀ àtàná ní kíbọ̀ ìta ẹlòmíín bẹ̀rẹ̀ lónìí àmọ́ tà ti Suleiman látàná ni Ọlọ́run ní bàbá rẹ̀ mọ kọ́kọ́ ti bẹ̀rẹ̀ dáadáa lórí ẹ̀. وسليمان علما. Ọlọ́run ní Dáúdà àti Suleiman mo fún wọn ní mímọ́. وقال الحمد لله الذي فضلنا على كثير. Ọlọ́run ní màá wọ̀ sọ wọn nù. Ìgbà tó sẹ́ni kánú tó ní òun kójọ pẹ̀lú màá ni. Nígbà mo fún àmì yéèkì táwọn mi ni pé adúpẹ́ fọlọ́wọ́n ọba tó dá wa lọ́lá lérí gbogbo ẹ̀dá rẹ̀. على كثير من عباده المؤمنين. Lérí àwọn ẹ̀dá rẹ̀, àwọn ẹ̀dá wa, àwọn ẹrú ẹ̀ tó já pé mùmínì ni wọ́n. وورث سليمان داود. Ọlọ́run nígbà tí wọ́n ti mú gbólóhùn ọ̀pẹ wa mo ní òní tálẹ́rì wọ Dáúdà mo ní kí Suleiman òjòògùn Dáúdà. وقال يا أيها الناس Tó Ànábì Suleiman alayhi salatu wa salam wọ́n ní mo pè yín o. علمنا منطق الطير. Ó nínú ìdẹ̀ra tó lọ́n ṣe fún mi tí ò ṣe fún bàbá mi. Òun ni kó ní kébì ọmọ gbọ́ tẹ̀yẹ ń sọ. Èmi tún wá ń gbọ́ tẹ̀yẹ ń sọ. وأوتينا من كل شيء. Ọwọ́ tún tó yẹ ti ìrídìí rẹ̀. Àtẹ́lẹ́ من كل شيء. kò sí tó dé tẹ́lẹ̀ Suleiman ti ìrídìí kan náà. إن هذا لهو الفضل المبين. Ọlá tó fojú hàn ní ń jẹ́. وأشر لسليمان جنوده من الجن والإنس والطير. Ọlọ́run wá dé àmọ́ bẹ́ẹ̀ ọ wá mú èèyàn ó má rí jẹ̀nú ọmọ ẹ̀yẹ ó mú kòkòrò rẹ̀ ó kó ogun wọn ogun pápátá ó kó ti وهم Suleiman. Gbogbo يوزعون ọlọ́run ẹ̀ máa sáfù Ànábì Suleiman. حتى إذا أتى إلى وادي النمل قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم لا يأتمنكم سليمان وجنوده وهم لا يشعرون. فتبسم ضاحكا من قولها وقال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وادخلني برحمتك في عبادك
الصالحين. ọlọ́yin ni Ànábì Sùlẹ́mánù nílò bí Kárúnà náà ṣe ń lọ́lá òun náà wá ń lọ́lá tiẹ̀. حتى إذا أتوا على واد òun ni wọ́n wá rìn títí wọ́n wá débi táwọn àwúrèbe táwọn náà wá pàgọ́ sí níbi ibi dẹ́pọ̀ tiwọn àwọn àwúrè wá débẹ̀ Sùlẹ́mánù wá ń bọ̀. قالت نملة يا أيها النمل ọ̀kan náà àwọn àwúrèbe tọ́jẹ́ lídà wọn lọ́wọ́ ni يا أيها النمل ọ̀pẹ̀ àwúrèbe ادخلوا مساكنكم ẹ wọlé لا يأتمنكم سليمان وجنوده وهم لا يشعرون. Ànábì Sùlẹ́mánù nígbà yìí àtàwọn tó lè jẹ ó ní abá ní wọ́n tẹ̀ ìmọ̀lẹ̀ wọ̀ díẹ̀ nígbà pa àwọn tẹ̀ kẹ̀kẹ́. فتبسم ضاحكا من قولها. ọmọ fún Ànábì Sùlẹ́mánù alayhi salatu wa salam ó ti sọ síwájú tẹ́lẹ̀ fún Ọlọ́run fún un gbọ́ ń tẹ̀lé ẹ̀ ń sọ. Ànábì Sùlẹ́mánù wá gbọ́ gbólóhùn àwúrèbe èyí tó wí wípé wọ́n ń gbà tí Sùlẹ́mánù gbọ́ ntọ́wá ṣe ni pé. فتبسم ضاحكا من قولها. lórí àgọ́ ọlá rẹ̀ tó wà ọwọ́ rẹ̀ ní múṣẹ́ nínú gbólóhùn yẹn ọwọ́ aṣọ báyìí pé òun. وقال رب أوصني أن أشكر نعمتك التي أنعمت ẹsẹ̀kẹsẹ̀ علي. èyí tí Kárúnà rí tọ́ sọnù Sùlẹ́mánù ti rí i pé orí Ọlọ́run lè yí o èyí tó wọ́n wàá ṣe fọ́lọ́run ni pé òun wá sọ̀kalẹ̀ رب أوصني Ọlọ́run bá mi láyè. أن أشكر نعمتك التي أنعمت علي Gbàmíláyè kí n rọ́pẹ́ dá lérí ìdẹ̀ra tó ṣe lórí mi. وعلى والدي Ìdẹ̀ra tó ṣe fáwọn òbí mi. وأن أعمل صالحا ترضاه. Wàá ní àmàlà sọ lè tẹ̀lé. Àtúbọ̀lọ̀ ń bá ti kẹ́yìn tó ṣe dáadáa fún. Ọdẹ àtúwọ̀ ló wá kó wù àtijú. Fìwà dáadáa. Ànábì tó máa ní mọ̀mọ́ jẹ́ tó fìwà gbàǹtọ́ dá yìí jẹ́ wọ́n lọ. وأن يعمل صالحا ترضاه. Ọbẹ̀ ọ́ fún mi níṣẹ́ ìyọnu iṣẹ́ fún ọlọ́wọ́ ìyọnu sí mọ́sà fún mi ṣe. وأدخلني برحمتك في عبادك الصالحين. Ìwọ Ọlọ́run bí mo ti lè wá lóòótọ́. Wọ́n máa yọ mí kó ní ojú àwọn ẹni rí. Bí àmọ́tíká في عبادك Ṣèbí kó الصالحين. nínú àwọn àgbẹ̀ ẹni rẹ tó bá di ọjọ́ ọ̀la. Ìkẹ́ Ọlọ́run tó bá ti ṣe fẹ́ rú. Ọpẹ́ lè yẹn dá o. Ẹ̀dá kì í yọ. Ọpẹ́ la ní láti dá bá a ṣe ń dá fọlọ́wọ́n bá a ṣe lágbára máa. Lórí bẹ́pọ̀ àmùmí ní àwa mùsùlùmí aláti dúpẹ́ ọpẹ́ ta ní láti dá pé ànábì tọ́lọ̀ ń fi wá ṣe kò ń gẹ̀. Ànábì Ọlọ́run pọ̀ wọ́n pọ̀. Àmọ́ pé ànábì tọ́lọ̀ ń fà wá ṣe kò ń gẹ̀ rẹ̀ lànà Muhammad sallallahu alaihi wasallam. A gbọ́dọ̀ dọ́pẹ́ yẹn fọlọ́hun torí Ọlọ́run ló jẹ́rìí sí yí pé torí tànábì àwa lẹni tó spẹ́sà jù lọ́dọ̀ òun. كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله ولو آمن أهل الكتاب لكان خيرا لهم منهم المؤمنون وأكثرهم الفاسقون. كنتم خير أمة. Ọlọ́run ní ẹ jẹ́ ìjọ wo ni ẹ̀rọ ọ̀mọ́tì àmú ẹ̀sìn mu ní í ṣe. Ìjọ olóore ìjọ tí a bá ti wọ́n láwọn àwọn olóná àmúmini ni wọ́n àwọn mùsùlùmí ni wọ́n ẹ jẹ́jọ bẹ́ẹ̀. أخرجت للناس تأمرون بالمعروف